Salamu alaikum rahmatullahi wa barakatuh. Àánú Ọlọ́run àti orí ajẹ́njẹ́ tátọ́ Ọlọ́run kó má fi gbogbo mùsùlùmí lẹ̀ tí ó fi di ọjọ́ ìdájọ́. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ẹ̀rí kí mò ń rẹ́rìn. Inú mi kàn dùn ní, kò sí tó ń dùn mí nínú ju pé mò ń rí pé bàbá mi àgbà Sheikh Sulaiman Farouk Oníkíjìpá inú tí àwọn náà múnú mi dùn. Wàláì tí máa ti rí fídíò wọn kan báyìí tí máa ti gbọ́ báyìí ó ń bu omi ìdùnnú sí mi lẹ́mìí. Ẹ wàá rí i pé ó yẹ ká bàbá yẹn dúpẹ́, ọ̀rọ̀ bàbá yẹn padà já sọpẹ́ ní ó já sọpẹ́ complete. Inú mi wá ń dá dùn bí ṣe ń rí, inú mi kàn ń dá dùn. Ìwọ tó bá dẹ̀ jù lórí rí ẹ̀dá tí má ti fa àwọn kan tí mo fẹ́ fi hàn ìwọ̀n ẹ̀ àmọ́ pé ọ̀rọ̀ bàbá ìjà sọpẹ́ lóòótọ́ ó yẹ ká bá wọn dúpẹ́. Kódà mo ń wọ ẹni tí máa bùn lówó, mo fẹ́ fún yàn lówó kí n fi ṣe sàárà nítorí pé inú mi ń dùn lórí ọ̀rọ̀ wọn. Ẹ jẹ́ àjọ sáré wo fídíò. Òun náà ló bá ṣètò tẹlifíṣàn. Àwọn ìwọ ló ṣe é. Kí là ń lu oore mọ́lẹ̀ sí? Ẹ fore yan olóore kínú olóore lè dùn, kínú Ọlọ́run náà kó tún lè dùn. Bẹ́ẹ̀ mo lè fọlóore Ọlọ́run ó dúpẹ́ fẹ́ni tí ń ṣoore. Bẹ́ẹ̀ bá mọ Ọlọ́run ó dúpẹ́, àmọ́ kẹ́ dúpẹ́ fẹ́ni tí ń ṣoore kẹ́ fi oore hàn. Inú olóore ọkọ̀ọ̀kọ̀ dùn kó tó wá gba ìsan tọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tí mo rí fídíò yìí, inú mi ń dùn ní dídùn tó yẹ pé tí èèyàn bá gẹ̀ẹ́sì nínú mi kò lè kọsẹ̀. Inú mi ń dùn débi pé ó fẹ́ lè dùn, ó dùn dé sálẹ̀ lọ́nà. Torí pé mo mọ̀ pé bàbá Oníkíjìpá wọ́n yìí ṣe ọ̀tá bàbá Amiri Alketuwi, wọ́n ń ṣọ̀tá wọn tẹ́lẹ̀, ọmọ kéwu wọn ni wọ́n, ọmọ náà tó wá jẹ́ sí wọn. Ṣùgbọ́n torí pé bàbá yín lọ́hùn yẹn, bàbá wa Sheikh Sulaiman Farouk Oníkíjìpá, wọ́n fẹ́ tàpọ́nlé fún wọn, wọ́n fẹ́ kọlù wọn láti máa sá fáwọn èèyàn kan, ká máa fọgbọ́n ṣe, ká máa dọ́jà àwọn èèyàn kan lẹ̀, torí pé wọ́n mọ̀ pé tá bá ti ráwọn pẹ̀lú wọn, wọ́n sọ pé ọ̀tá bàbá rẹ̀ ní bá rìn, ọ̀tá àfà rẹ̀ ní bá rìn. Wọ́n ṣàn fọgbọ́n ṣe wọn. Wàláì zumabila níwọ̀n bá tí mo mọ̀ ó, mo mọ̀ pé wọ́n yéé ṣe èèyàn rádaràdà. Kí ló kọ́ Oníkíjìpá pẹ̀lú láìfẹ́ tó bá dọ́dọ̀ wọn, kódà ká má mú ẹ̀rí, kò sí bó ṣe lè lóòótọ́ ní kíláàsì. Tó bá rí wọn báyìí wọ́n kọ́kọ́ fún ẹ ní táìmù náà. Ok, kí wàá ló fẹ́ báyìí? Ok, kí wàá lè fẹ́ ká sí báyìí? Wọ́n ní fojú pa ẹrẹ, wọ́n ní fojú pààyàn rẹ, ní tẹ́bi kọ́kọ́ jẹ́rìí sí lára wọn nìyẹn. Àmọ́ a rí fídíò yìí inú wọn dùn wípé wàláì òdodo mọ̀ dáa o. Kò sí bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan báyìí lòdodo bá. Inú mi wá dùn kọ́lọ́ wa wọlá àjọ kan ṣoṣo ẹ̀, ọlá àánú ẹ̀, ọlá ìníkú ẹ̀, ó jẹ́ káwọn bàbá méjèèjì kan pẹ́ láyé lórí dáadáa. Àwọn báwọn kan tó fẹ́ para wọn torí fídíò yìí, ṣùgbọ́n wàhálà tí yín nìyẹn. Ẹ bá lọ sanrí mọ́lẹ̀, ẹ bá kú àkànlẹ̀ jàkàrà ẹ̀ ní, kò sí wàhálà kankan. Ẹ tún jájọ wọlé. Tó o bá wo àwọn ẹ̀dá kọ̀ọ̀kan fíìdì kọ̀ọ̀kan, sọ́dọ̀ àwọn ẹ̀yà wa àwọn ìwà tó ń pè ní àdìsúnà wọn ní nǹkan kan tí wọ́n sẹ́rìsì lára wọn, ẹ̀mí wọn jí. Ẹni wọn yí lérí dáwà, kò sí ìhà tí dáwà kọ sí wọn, wọ́n fèsì ẹni inú ó sì máa dùn pẹ̀lú ẹ̀ pé gbogbo ìhà tó nǹkó gbé wá sí lórí ojú ọ̀nà Ọlọ́run yìí náà ni. Amẹ́ni tí ọba ní mílà tiwọn àwọn tó bá ti rí nǹkan kékeré yọ̀ kọ́ ni Ọlọ́run wà ní wọ àtọ́fẹ́ jáde tẹ́lẹ̀ ni dákun husband náà tún ó ti fà á wọ́n kàn fi ń sa yìí ṣé wàá sí wọn fi sàfà. Ṣé ti gbọ́? Bàbá ń sọ̀rọ̀ àwọn alùsùn náà pé in fact kò sí wà tí dáwà kọ́ sí wọn báyìí, egun wọn máa ń le sí tọ́lọ́run ni. Kò sí fídíò kan tó Oníkíjìpá fi bú àwọn onísùnà rí wọn èbúyàn, jẹ́jẹ́ wọn náà máa ń lọ, wọ́n rí tí ẹ̀rù. Wọ́n á lọ wo gbogbo àwọn fídíòs wọn lately tó ń ṣe recently. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó ń ṣe àwọn èèyàn sì wọ́n gbọ́ náà ní o, àníyàn bàbá yàtọ̀ o, ṣùgbọ́n wọ́n ti wá understand àwọn èèyàn sì mọ̀ pé ok káwọn èèyàn má bàa sì wá gbẹ́jà
wá sí wọn ti wá make sense débi pé ìwọ náà farabalẹ̀ kó mọ gbọ́ inú ẹ̀ ó sì mọ dádùn. Mo bá bàbá ìdúpẹ́ ipe wọn ò tiẹ̀ sí lára àwọn tọ̀hún yẹn mọ́ torí pé wọn yẹn ṣe ní àbùkù wọn yẹn ṣe ní ìdọ̀tí ká ní pé wọ́n wà ń bẹ̀ yẹn náà ni wọ́n tún wà lọ́dọ̀ wọn wọ́n tún mọ ṣàmọ́ dọ́gbọ́n pé àfáà mi ó máa àfáà mi wọ́n mọ dọ́gbọ́n àbùkù yẹn àwọn èèyàn ó jọ máa fi kàn wọ́n náà ni àwọn òde kì í ṣe ní àbùkù ọlọ́run ti wá rí gbogbo kinní yẹn lọ́lọ́run fi jẹ́ kí n tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nígbà tó ṣẹlẹ̀ yẹn ó dàbí báyé fẹ́ parẹ́ àwọn ò pé kí lọ́lọ́run fẹ́ mú jáde ń bí ọlọ́run sọ ní Al-Qur'an ó ní alladhina isa asabatun musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un tí ngbà táwọn ọlọ́run tá a bá gbé àdánwò wá bá ẹrú kan tá a fara ní tá a gbé nira dé tí ò bá lára mọ́ tá a ní dájúdájú ọ̀dọ̀ ọlọ́run lélẹ́yìí ti wá ó sì dá wa lójú pọ́dọ̀ ọlọ́run yẹn náà láà padà sí bẹ́ẹ̀ lọ̀rọ̀ mo ti ṣe rí nígbà tó ọlọ́run gbé tí ó dàbí kójú ogun fẹ́ lé tí wọ́n parọ́ mọ́ wọn lọ́tún lósì àwọn mọ́ àlè tó parọ́ mọ́ wọn lánàá yẹn ní ìsìn wọ́n rí pé àwọn fẹ́ tì wọ́n ṣubú ó ti wá di àràbà ó fìdí balẹ̀ wọ́n rí pé àwọn da kẹ́ní sí wọn ọlọ́run sáà ń gbọ̀n dànù náà ni àwọn fẹ́ róòpù wọn rí ṣe ọlọ́run sáà ń gbọ̀n dànù náà ni ọlọ́run sáà yọ wọn kúrò níbi àbùkù yẹn ọlọ́run fọ́ wọn mọ́ wọ́n ti wá rí tábà tí wọ́n sọ̀rọ̀ kan ní sí wọn ní gẹ́gẹ́ mọ́ dá sọ̀rọ̀ àfa àti ọmọ kí ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ní orí dàrú ẹ̀ nílà káì lórí ẹ̀gbọ́n tó fẹ́ bá tàbúrò ẹ̀ jẹ́ ẹ̀ ríran gbà yẹn ká nípa burú kan ti ṣẹlẹ̀ sí wọn nígbà yẹn káwọn jẹ́ nìkan tó máa ń ronú kí ronú yẹn ti kó sí wọn kó ti kí àtàtàkì ti dé àbí kíní kan ti dé ṣe ń tẹ́ sọ ilé mọ̀ sọ èèyàn láì ní ó láàká ìlórí but àwọn àfẹ́ jọ iṣu pẹ̀lú yín tó bá fẹ́ ní problem pẹ̀lú àwa mo ti kà wọ́n lé tipẹ́tipẹ́ tó bá ti rọ́ ní kéjì pa kódà bó sọ tí ó bẹ lára mo kóra kọjá lọ má wulẹ̀ sọ àfàwà Sheikh Dr. Imran Abdul Majid Eleha kọjá lọ má sọ kankan Professor Alaro kọjá lọ má wulẹ̀ sọ kankan àfàwà Saheed Shittu kọjá lọ máa wulẹ̀ sọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ oníyàwó mẹ́ta Malam Yusuf Adépọ̀jù àwọn tí wọ́n tún ẹ̀sìn Ọlọ́run sí nìyẹn àwọn ọmọ ẹni kankan náà wọ́n rí àní àlákọ̀ kankan pẹ̀lẹ́ ní kankan wọn láti gbilẹ̀ lákàmọ̀ pé wọ́n gbé sí Ọlọ́run dání àwa náà dẹ̀fẹ̀ dúró ti sí Ọlọ́run ká contribute kóta tiwa náà síbẹ̀ gbogbo yín wá fò jáde ọmọ babalágége náà ni ọmọ babalágége ń ta ni bàbá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí o tọrọ mu sọ fún yín yẹn kẹ lọ mọ wọn ara yín bàbá wa oníkíjìpá Ọlọ́run jẹ́ rí yín pẹ́ lórí dáadáa nǹkan kan ò ní sí ẹ̀mí yín mo mọ̀ dárúkọ yín ni kí mọ̀ gbé fídíò yín wá kí inú lè mọ bí wọn kàn lọ para wọn ẹ máa fẹ́ kú nu wọn kó lọ kú kí wá sí yẹn nìkan lẹ ṣe tó tún múnú mi dùn ẹ̀yin ọmọ ẹ̀yà àtijọ́ wọlé. Gbogbo àwọn ọmọ ayá wa níwò Professor Idiru ni bàbá wa Sàláfì ni bàbá wa Wàsíìrì ni níwò gbogbo àwọn ayá wa níwò bẹ́ẹ̀ bàbá mójútó wọn o gbogbo àwọn ọmọ ayá wa látòkè délẹ̀ wọ́n jẹ́ alùsùnà tí ọ̀sẹ̀lẹ̀ àmẹ́yà ìsìláàmù náà gbogbo rẹ̀ látòkè délẹ̀ wọn bàbá mójútó ń kálù ọlọ́mọba mọ́dá ìsìláàmù rú máa lọ́wọ́ mọ́dá ìsìláàmù rú máa lọ́wọ́ mọ́dá ìsìláàmù rú máa lọ́wọ́ ọlá títóbi rẹ̀ ọlá àjẹkà rẹ̀ iná àtẹ iná. orí fídíò yìí àwọn ọmọ bàbá Alágége wọ́n ti fẹ́ para wọn lórí fídíò yìí ó sàdọ̀ àwọn alẹ́sùnà àwọn Kídírù tó ń sọ̀rọ̀ Professor Kídírù ìbò náà ti dárúkọ bàbá yìí wọ́n kàn sọ̀rọ̀ ní pé ẹni tí ò ní mọ̀ wá ìtẹ̀ wá arrogate sí bàbá yìí ṣẹ́yìn mọ̀ pé bàbá yìí ò ní mọ̀ tẹ́lẹ̀ ni ṣẹ́yìn pé ń pákéjì wọn tẹ́lẹ̀ ni àtòkù àfà kan wà àfà foreign náà máa ń pa àfà yẹn Ọlọ́run ó jẹ́ rí àfà yẹn pé àfà foreign níge à ń sọ̀rọ̀ Professor Kídírù wọ́n wá bọ́ta ní Professor Kídírù kò ní pé certificate kìíní kan ló gbà ó ní èwo bàbá àti ẹ gbàrí wèrè ọmọ bàbá èwo bàbá rẹ gbàrí ẹ̀hàn tẹ́ níran tẹ́ bàjẹ́ ó sì yìí tẹ́ ní láka ìlórí ẹ̀yìn èèyàn játijàti ẹ̀yìn náà gbọ́ àdúrà yìí lásán ó ti fẹ́ dà wọ́n lórí irú yá oníkíyípa wọ́n ti wá gba tiẹ̀ wọ́n gba tiẹ̀ torí pé ní Ọlọ́run ni ìwọ náà wojú bàbá yẹn wò mọ́lé Ọlọ́run lójú bàbá yẹn wò mọ́lé Ọlọ́run lójú wọn wò gbogbo ara wọn balẹ̀
tó o bá mọ̀yàn rí tó ń kò láti tà wá láì ó dìgbà tó bá súnmọ́ kó tó mọ̀ pé no yìí tó wọ́n sọ nípa alágbájá kò rí bẹ́ẹ̀ inú ẹ̀ ó mọ̀ dádùn pé no àwọn èèyàn rẹ̀ nìyẹn nígbà tí ọ̀rọ̀ àtàwọn gbé fọ́mátì àdódé lọ́jọ́ sí tí wọ́n ń rojọ́ káàkiri ó fẹ́ pọ́dún kan báyìí o a tún retí yín nínú Ramadan tó ń bọ̀ yìí o orí burúkú yín ẹ gbé jáde lọ́dún tí nínú Ramadan yìí ẹ bá wa lákọ bíi Lampard ẹ gbọ́ mi nígbà tí wọ́n gbé jáde nígbà yẹn wá àṣẹ Ọlọ́run fẹ́ lò láti fọ bàbá yẹn mọ́ ni àṣà burúkú kan ń bọ̀ tọ́lọ́run fẹ́ kó ká bàbá yẹn má yé yẹn torí wọ́n jọ mọ kódọ̀tí yẹn bá wọn ni onídọ̀tí ni wọ́n èèyàn játijàti àwọn aláìmoore àwọn èèyàn yẹpẹrẹ wọn ó ṣàánú yín ẹ lọ túbá gbogbo yín lẹ ń sọkó káàkiri pé Sheikh Sauban Abdullahi Al-Ilory wọn sọ sítórì wọn ṣe ní sọ sítórì ṣe bọ́ lórí burúkú yín náà lẹ jáde lẹ ń sọ pé ọmọ àlè ni wọn pé Sheikh Adamu ní yìgì lórí ìyá wọn wọ́n wá jáde wọ́n wá sọ sítórì ìyá bàbá yín ẹ wá ń finú fèrè ẹ fẹ́ kú tẹ bá ti dálẹ̀ báyìí pa yín òkà yín tá a máa ṣe fún yín ẹ̀mí yín á fẹ́ bọ́ òótọ́ lẹ́gbọ́n yẹn ṣùgbọ́n mo bá ń bẹ lọ́hùn pé kọ́lọ́n ṣe tútú bá ní rọrùn fún yín ó máa wá fáwọn tán dúró lórí òdodo kọ́lọ́n járe wọn pé àfáwà Sheikh Labib Lagbaji ọlọ́járe wọn pé àfáwà Sáàkì mo láìkì àfáà Sáàkì wọn fáìn tó bá rí wọn àwọn èèyàn ní ó ń bóra wọn ní àfáà Sáàkì wo ló ń bóra àbórí ẹ̀ dàrú àfáà Sáàkì tó yẹ pé very clean man ààrẹ àfáà Sáàkì sí ara wọn sì balẹ̀ ẹ lè jọ jókòó bíi 5 hours kan náà sọ kankan jáde lẹ́nu bẹ́ẹ̀ mi ṣe mọ àwọn qualities tí mo ń like lára ẹni Ọlọ́run àwọn èèyàn rí nìyẹn wọ́n kẹ́ mọ́ fẹ́ ló sátà àwọn èèyàn bàbá máàdù nìbàdàn bàbá tí wá máàdù nìbàdàn lárúbáwá wo ló gbọ́ lẹ́nu yín Ọlọ́run ṣe rọrùn fún yín o ṣùgbọ́n tẹ bá lẹ́ẹ̀ ti gbọ́ àwa náà ó tún pa ti gbọ́ tẹ bá lẹ́ẹ̀ gbọ́ àṣẹ ìjọ bẹ̀rẹ̀ ni